ẹ wò ó ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá wà níbì kan lákòókò tá a wà yìí ẹ jọ̀ọ́ ẹ máa sọ òótọ́ pé ibi báyìí ni mo wà ẹ jẹ́ kí àwọn ẹbí yín kàn mọ location yín o torí tẹ́ ẹ bá wo fídíò yìí parí àánú á ṣe yín o àánú á ṣe yín o ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kájọ wò ó ẹ má gbàgbé ẹ bá a kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ́ fi ń bá a tẹ subscribe ẹ̀ ní fi gbé ọmọ sí òpó. That is my baby. Onílò ní jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀ mo gbọ́ ẹ kì í sáré pé ìyá yìí náà sáré pé ìyá yìí tẹ̀ pé lórí ilé. Hello there. Hello honey. Wo mo ti gbàgbé Pastor Timothy náà pè mí sìn wọ́n ní revival wà ní camp. Ẹni ní revival. Honestly mo ti gbàgbé so mo fẹ́ sọ fún ẹ pé mi ò ní lè wálé mi ò ní wálé lé ní revival ni mò ń gbà lọ straight báyìí. Kò sí wàhálà jẹ́ kémi náà kúkú múra kí kúkú máa bọ̀ gbà yẹn kò sí nǹkan tí mò ń ṣe. Má wà ṣé o fẹ́ máa gbọ́mọ lọ́wọ́ máa bọ̀ ni. Èmi àtọmọ nìkan náà la wà nínú ilé kò sí nǹkan tí mò ń ṣe. No mi ò láìkí kékéèyàn máa gbọ́mọ wọ mọ́tò bẹ́ẹ̀ yẹn no má wà ìwọ dúró sílé. tó kò sí wàhálà ń gbà yẹn kò sí wàhálà ń gbà yẹn àdúrà gbà. Má gbàgbé ọ̀rọ̀ tí mo bẹ́ẹ̀ sọ náà ìwọ náà kó wà nílé kó máa pray nípa ẹ̀. Kò sí wàhálà èmi náà máa fi sínú àdúrà. Kí ìwọ náà máa pray nípa ẹ̀ tó bá dìdájọ́ ọ̀la máa dé agbára Ọlọ́run ó ti yé ẹ. Alright kò sí wàhálà o ṣe díẹ̀. ọkùnrin ẹ ti sáré frame gbogbo ẹ. Ro gbàgbé ayé. Kí lélẹ́yìí báyìí. Ò ń béèrè lọ́wọ́ mi pé kí lélẹ́yìí nǹkan tí mo fẹ́ fi ṣe ẹ́ léṣe tí mo fẹ́ fi ṣe ẹ́ léṣe gangan lélẹ́yìí. Ṣé o mọ̀ pé ẹ̀yin ọmọ Gen Z yìí ẹ máa ń wò pé àwa ti dàgbà kinní kan ní nǹkan tí máa fojú ẹ̀ rí ó máa dàbí pé ọmọ 20 agbó yìí kinní náà ti bá mi mú wá Ghana. Nígbà náà ló ṣe ń ṣiṣẹ́ ni. Wà á ríran wò ṣèbí mi àti ẹjọ́ máa wà bí mọ́jú ni ìgbà tó ń ṣe pé Quickie mo fẹ́ ṣe tájọ́ máa wà overnight ìwọ náà máa ríṣẹ́ honestly eléyìí tí mo ṣe lọ́jọ́ yẹn tó complain wà á ríran wò torí títí ẹni ni mo ṣe lọ rà pé lẹ́yìn sẹ̀ wà á gbà kílẹ̀ tó mọ́ àwọn ẹni tó máa rẹ̀. Eléyìí ti pọ̀ jù. Ó ti dà bẹ́yẹn. Ó ti pọ̀ jù. Kò pọ̀ jù má rí. Ẹ má ṣe ra yín léṣe. Tí mo tún ṣì máa mu sí gan. Ẹ má ṣe ra yín léṣe ó ti pọ̀ jù. Tí mo ṣì máa mu sí. Wọn kì í mu tó báyìí. Mo mọ̀ pé short kéékèèké náà máa ń lò náà bẹ́ẹ̀ tẹ má rí. Mo fẹ́ kó tọrọ ajá mo fẹ́ ṣe ẹ́ léṣe gangan ló jẹ́ kí n bù kó pọ̀ wá mo fẹ́ ṣe ẹ́ léṣe gangan. Ẹ ṣáà má ṣe ra yín léṣe. Wo. Ẹ ṣe rọra. Ẹ rọra o. Ó ti pọ̀ jù. Ṣẹ́lí má lè mú tó báyìí. Kọ̀kọ̀ fílẹ̀ ó ní mo fi máa ṣe ẹ́ léṣe gidi gan. Ìwọ gan máa gbà lé ni pé ọkùnrin ládàá. Ẹ ṣáà rọra pé kò sẹ́nìkan tó ń bá yín sáré. Kò ń ṣe léè tí máa ṣe tán sẹ́kù tó máa complain ìwọ gan máa gbà mí lọ́gàá ni mo mọ nǹkan tí mò ń sọ ṣáàfilẹ̀ ọ̀rẹ́ mi ló recommend ẹ̀ fún mi àti Ghana náà ti bá mi mú wá. Ẹ rọra o.
kíní ilé o ẹ ṣáà ó rọra lè bàjẹ́ torí nǹkan tẹ̀ bú Ó dẹ̀ ó ti pọ̀ jù. ó dẹ̀ kó rò bí àbí wọn náà máa taste ẹ̀. Taste ẹ̀ now. Rárá. Ọ̀gá mo ń bọ̀ mo fẹ́ sáré mú nǹkan nínú mọ́tò. Ok. Mo bọ̀ sí Má pẹ́ o. jẹ́ kí n dá ilé padà sí inú mọ́tò sí. Ọkùnrin adúrú àgbo tán mu nísìnyí ṣé kò wá pọ̀ jù? Ẹ má wulẹ̀ ṣe ra yín léṣe o torí pé ẹ fẹ́ ṣe wà. Yá nǹkan tí mo lọ gbé nínú mọ́tò rẹ̀. Kí lẹ tún fẹ́ fi lè ṣe? MP3. Àràṣà kan wọ̀ yín ṣáà tún fẹ́ jó ni. Kò lè yé ẹ má wọrí tiẹ̀ nǹkan tá a máa fi ṣe é sìn ọ máa yé ẹ. Ó yá lọ sí bedroom ó yá kò lọ ṣáwà. Wo kó tó di pé mo máa ṣe second round jẹ́ kí n kọ́kọ́ pé ìyàwó mi náà pé mo ti wà nínú church so ìwọ tí nǹkan tí mo fẹ́ fi MP3 ṣe tí ò yẹ o máa rí sìn mo bọ̀ jẹ́ n play prayer látòrí bí jẹ́ n play prayer látòrí bí. Bluetooth mode. Before you sit down, someone want me to say Hello dear. Mo ní kí n béèrè pé ṣó ti débẹ̀ ni. Àti àwọn ọmọ mi àti ìyàwó mi ní orúkọ Jésù Olúwa wà pẹ̀lú wa. Àmín. Olúwa wà pẹ̀lú wa. Olúwa wà pẹ̀lú wa ní orúkọ Jésù Ọlọ́run ayérayé wá gbọ́ àdúrà wa. Olúwa gbọ́ àdúrà wa. Olúwa gbọ́ àdúrà wa. Ìyàwó mi Olúwa jẹ́ kó máa dára fún. Olúwa bó ṣe lọ́ọ̀fù mi Olúwa ní orúkọ Jésù Olúwa bá mi fìfẹ́ hàn sóhun náà. Àmín. Olúwa bá mi fìfẹ́ hàn sóhun náà jẹ́ kó dára fún. Jẹ́ kó dára fún mi náà kó dára fáwọn ọmọ mi ní orúkọ Jésù. Àmín lórúkọ Jésù. Ẹ lóde àmì ò mọ̀ pé ó ti gbé. Mo ti gbé. O rí pé àdúrà ń lọ lọ́wọ́ jọ àdúrà ń lọ lọ́wọ́ àdúrà ń lọ lọ́wọ́. Èmi náà rí bí bó ṣe ń gbàdúrà kódà bó ṣe ń ṣàdúrà gan lèmi gan ń ṣàmì ni mò ń ṣàmì. Má wọrí màá tètè dé láàárọ̀ ọ̀la ṣùgbọ́n màá tètè dé láàárọ̀ ọ̀la alright. Okay má yẹ kí n disturb àdúrà gbà má yẹ kí n disturb ẹ. Okay díà ó dà. Wà tètè òjìdé tó bá dìdájí kò sí wàhálà wọn máa retí Ọlọ́run aṣọ ẹdí láyé àtàlàáfíà ọkọ mi alright tó ṣe okay honey bye bye love you. So ṣèjọba náà. Ṣé nǹkan tẹ́ fẹ́ fi. Orí bíbí bó ṣe play ẹ̀yìn ó máa rò bínú chọ́ọ̀chì ni mo wà ní chọ́ọ̀chì ni mo wà. Ṣé ilé rọ́ọ̀mù wọ̀ báyìí ṣá? Fọ̀ọ̀rùn lẹ̀ ná ayé lèèyàn máa ṣe kó tó ṣe ọrùn àwé. Orí bí ṣé o ti rí bí mo ṣe play ẹ̀ bẹ́ẹ̀ yẹn ó ti máa rò bínú chọ́ọ̀chì ni mo wà ó yá àwé. God.
ẹ ṣì ń sùn ẹ̀ tí jí by this time ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ jí lọlé láàárọ̀ yìí. Hello ilẹ̀ ti mọ̀ ṣe ẹ̀ nílọ ni ẹ tẹ̀ wá drop mi dé junction jáde tẹ́ bá tẹ̀ fẹ́ padà wá sùn. Hello Jésù wọn ò má mímọ̀. Ó mà ti kú. Ta ni mo fẹ́ pè? Ta ló fẹ́ ràn mí lọ́wọ́ báyìí? Hòtẹ́ẹ̀lì mo dẹ̀ wà yìí, báwo mo ṣe fẹ́ ṣe? Báwo mo fẹ́ jáde gan-an? Mo dẹ̀ kìlọ̀ fún wọn o, àgbo tó ń mu lánàá yẹn mo ló ti pọ̀ jù. Wọ́n ní kò pọ̀ jù, àwọn fẹ́ ṣe mí léṣe, ṣe gbogbo ẹ̀ náà lélẹ́yìí. Ẹkùn wá fi ti ń kó bá mi, gbogbo nǹkan tá a ṣe mọ́jú gan ẹ̀ fún mi lówó. Báwo mo ṣe fẹ́ jáde báyìí o? Mo dáràn mo rógo. Hello ẹ dìde. Mo rógo. Mo kó bára mi pọ̀. Mo kó bára mi o. Hello ẹ dìde. Ó ti lọ. Báwo mo ṣe fẹ́ jáde? Kí n tètè wá solution kí n má kó bára mi báyìí o, torí wọn gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ níbí báyìí. Ẹ pẹ̀lẹ́ madam, báwo gangan ló ṣe ṣẹlẹ̀? Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi. Àná wọ́n ń pè mí pé àwọn fẹ́ gba ibiṣẹ́ lọ sí Revival. Kódà fúnra ara mi ni mo pè wọ́n lánàá yìí pé ṣé ẹ ti dé Revival? Wọ́n dẹ̀ láwọn ti dé, kódà wọ́n tún ṣàdúrà fẹ́mi àtọmọ mi gan. Tí mo dẹ̀ sọ pé àwọn dẹ̀ ní tó bá ti di àárọ̀ ọjọ́ kejì àwọn máa jí dé ni. Láti ìgbà tó dẹ̀ di 6 o'clock láàárọ̀ yìí mo ti ń pè wọ́n, mo pè wọ́n lágo ní 6, mo pè wọ́n 7, mo pè wọ́n ní 8, mo pè wọ́n 10 títí di àkókò tí mo ń sọ̀rọ̀ yìí. Àgbúrò wọn nọ́mbà wọn ò lọ, ọmọ ìjànú mi. Àti gba ẹ lẹ́tí pé nọ́mbà wọn ò lọ. Bẹ́ẹ̀ ni ìjànú mi bá mi wọ́n kọ́ mi o. Ẹ fọra balẹ̀ madam, ẹ ní sùúrù. Ṣé nísìn ẹ tí wàá mọ wíyà bá tu wọn? Mi ò mọ wíyà bá òtún ẹ o. Ẹ ní sùúrù madam, ẹ fọkàn balẹ̀. Ṣé iṣẹ́ ìwádìí tiwa ó sì ń tẹ̀síwájú lágbára Ọlọ́run ọba pẹ̀lú investigation tá a bá ṣe ọkàn yín máa jẹ́ àwárí. Ẹ fọkàn balẹ̀. Ẹ tẹ́kẹ̀ ọmọ yín ṣe gbọ́. Ẹ fọkàn balẹ̀, má sunkún. Ẹ wo ẹjọ́ ẹ ṣàṣàánú ẹ bá mi wá láwárí. Omi ìlẹ́nì kankan àfọwọ́ mi náà ni ẹ ṣàánú ọmọ mi sì kéré. Ẹ fọkàn balẹ̀. Ẹ má wọrí. Iṣẹ́ ìwádìí tiwa sì ń tẹ̀síwájú. Ẹ fọkàn balẹ̀. Ṣé gbọ́? Ẹ má sunkún mọ́.